bàbá Saheed Bello bàbá Ajani Bello máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run. òkò ọ̀rọ̀ rèé o òkò ọ̀rọ̀ rèé lórí bàbá Saheed Bello àti àwọn àáfàá ńláńlá bíi tiwọn. Ẹ wo bí Saheed Shittu ṣe ń sọ̀rọ̀ gbá àwọn bàbá yìí ní mẹ́sàn-án mẹ́wàá, èpè ńláńlá èpè dẹ̀ǹdẹ̀ lórí wọn tí Saheed Shittu fi ìbínú sọ̀rọ̀ sí wọn. Àmọ́ ó dóhun tó fà á ẹ gbọ́ nínú fọ́nrán tí máa mú wá fún yín. Tí ò bá nídìí kan ṣẹ́ṣẹ́ kì í dédé ṣẹ́. Mọ nǹkan tó ṣẹlẹ̀ tí Saheed Shittu fi ń fi ọ̀rọ̀ gbá àwọn bàbá yìí ní mẹ́sàn-án mẹ́wàá tó ń fi àáké ọ̀rọ̀ ṣá wọn. Tani Olohun gan ò máa ṣe tó báyìí o. Tí ó fi di pé wọ́n ṣàmọ́ gbàgà tí wọ́n gbé lọ ilé ẹjọ́ toríṣiríṣi petition tó wá ń gorí ara wọn lórí pé wọn ò fẹ́ kó jáde kúrò ní àtìmọ́lé. Ọ̀rọ̀ yìí lágbára, but ìbéèrè kan ni pé ṣé nítorí pé mùsùlùmí ni Saheed Shittu ni wọn ò ṣe tí ì gbé lọ ilé ẹjọ́, àbí nítorí pé ìlú òyìnbó ló wà, àbí nítorí pé wọ́n ti mọ̀ pé òun náà ní connection, pé ó ní at least ó ní power kan when it comes to pé a mọ̀yàn, ó ní network of people. Ṣé torí ẹ̀ ni àbí nítorí pé ó jẹ́ mùsùlùmí? But ẹ má gbàgbé pé Tani Olohun náà ń jẹ́ orúkọ mùsùlùmí, but wọ́n mọ̀ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe, gbajúmọ̀ oníṣẹ̀ṣe. Saheed Shittu yẹpẹrẹ bàbá yìí o, àfi kẹ́ ẹ gbọ́. Ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀. Ó ṣe èpè ńlá kan fún wọn tó jẹ́ wípé kò sẹ́ni tó máa gbọ́rú èpè yẹn tí ò ní take action, but ó máa wà disappointing tó ń bá take action lórí ọ̀rọ̀ yìí nítorí ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi gbé Tani Olohun. Tí wọn ò bá wá gbé Saheed Shittu àbí kọ́rọ̀ yìí dé level ibi tí level ọ̀rọ̀ Tani Olohun dé, a jẹ́ pé wọ́n kàn búlì Tani Olohun ni o. Nínú fọ́nrán kan tí máa mú wá fún yín, ẹ̀yin gan ẹ̀ gbọ́ nǹkan tí Tani Olohun sọ. Corrections ni Tani Olohun kàn méèkì pé báwo lẹ ṣe máa sọ pé ìṣẹ̀ṣe fake ni ìṣẹ̀ṣe. Ó jẹ́ pé Tani Olohun correct bàbá Saheed Bello nígbà tí àmọ́ Saheed Bello ń sọ experience wọn lọ́dọ̀ kábíyèsí kan tí wọ́n lọ tó ń sọ̀rọ̀ pé kí ló ń jáṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀. Àwọn máa gbá ṣé nítorí ìyẹn náà ni wọ́n ṣe gbé Tani Olohun àti àwọn ọ̀rọ̀ míì tó ṣeé ṣe kó sọ. Ṣùgbọ́n ṣé gbogbo nǹkan tó sọ ṣé wàá tó ti Saheed Shittu yìí ni? Digi Naija, remember to like, share and follow us. Ẹ láti gbọ́ ohun tí Saheed Shittu sọ, gbogbo bó ṣe wọ́ àwọn bàbá yẹn lẹ̀ túrútú. Ẹ gbọ́. Ó ní kú síbi tí mo káṣù ẹ̀ wà gbogbo yín mọ̀ ń bọ̀ o. Alhaji Saheed Bello mo ń bọ̀ wá bá yín o. Ọmọ yín bọ̀tà ń dìfẹ́ǹdì yín àbí. Èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o. Ṣẹ́yìn gbọ́ Alhaji Saheed Bello mo ń bọ̀ wá bá yín. Màá jẹ́ gbogbo yẹn mọ̀ pé wọ́n àsìtẹ́lẹ̀ ń ṣe yẹn ṣọ́ọ́lọ́hún fọwọ́ sí àbánọ́bí fọwọ́ sí. Ṣé ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni? Ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa dìfẹ́ǹdì yín. Màá jẹ́ ẹ mọ̀ pé ní yẹpẹrẹ ní. Bàbá Saheed Bello bàbá Ajani Bello máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run. Máa púfù ẹ̀ fún yẹn rí. Ṣé bá wọn dákẹ́ fún yín ni? Ṣé Sunday Igboho dì mí lọ́wọ́ fún yín o? Kò sẹ́ni tó dì mí lọ́wọ́ fún yín bàbá Saheed Bello o. Èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́ sẹ́yìn ni òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ ẹ rí i pé orí yín ò pè é ọmọ yín bẹ́bẹ̀ táwọn lọ ṣe fídíò táwọn ẹ̀kọ́ sọ fún pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pè mí síbi òdodo ni ó pè mí sí ojú ọ̀nà ni mo ti sọnù mo ti ń ṣòṣì ó yẹ kẹ́ ẹ rí bẹ́ẹ̀ wá rí bẹ́ẹ̀ ọmọ yín wá bẹ́bẹ̀ táwọn lọ ṣe fídíò ṣèbí ọmọ yín tó ya fọ́tò wá ń jọ yẹn jọ táwa kí yín táwa bá yín tẹ wà lórí ẹni táwa bẹ̀rẹ̀ tì yín ọmọ yẹn ló ya fọ́tò wa lọ́jọ́ kìíní àná tó lọ pósìtì ẹ̀ pé a kúnlẹ̀ fún yín àbí àwọn ọmọ wèrè tẹ́ ní jèrè ní nípa ọmọ sọ̀rọ̀ ní bọ́ abẹ́yìn gangan máa jẹ́ kó mọ̀ Saheed Ajani Bello mo bọ̀ abẹ́ sọtúbọ̀ Saheed Ajani Bello mo bọ̀ abẹ́ ààyè ti ara ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá Saheed Bello àti alàgbà Saheed Shittu yìí ó jẹ́ Saheed Shittu yóò fẹ́ tèkẹ̀ láti ọ̀rẹ́dì láti kápù bàbá ẹ̀. wọ́n mú Saheed Ajani Bello yẹn ó rán ọmọ ẹ̀ jáde kó wá bú èmi ó sọ fún pé orí ẹ̀ ti bú ọmọkùnrin yìí pè mí sákèésí ibi tó ti sọnù ó yẹ kó rí pé òdodo mò ń bá ẹ sọ wọ́n mú Saheed Ajani Bello yẹn wọ́n lọ bá wí o ó yẹ kó rí pé ọmọkùnrin yìí pè mí kó máa sọ fún àwọn ọmọ ẹ̀ pé ọmọ yìí pè mí sódodo ni ó ti sọnù ó ti wà lórí ó ti gẹ ní òfò orí ẹ̀ ti
so ti gbọ́ ó yẹ kó máa sọ fáwọn ọmọ ẹ pé mo ti dẹni òfo ọmọkùnrin yìí ń pè mí sódodo ni n ti yẹ kó jáde lẹ́nu ẹ̀ nìyẹn ò wá rí yẹn sọ fáwọn ọmọ ẹ nú lé pé o ti sọnù o ti dẹni òfo o wá ń jẹ àwọn ọmọ ẹ wọ́n á bú èmi o ò lè dá wọn lákẹ́ pé fídíò tó ṣe ẹ lọ dìlítì ẹ òdodo lọmọkùnrin ń bá mi sọ o ti dẹni òfo o ò lè sọ fún o sọ fáwọn ọmọ tí àwọn ọmọ wa bẹ́ bọ́ta wọn bú èmi tí n bá bọ́ wọn kí n má jèrè ìwọ gangan ni wàá gba ìkó ní ọwọ́ mi bàbá ẹni tó lè gbà ẹ lẹ́wọ̀sì àbórí ẹ̀ yìí ìwọ ọmọ ìdílé Àjàní Bello ọmọ báwo yó máa kó bu ẹ mọ̀ kó ti ní pákínsà níwà máa dùn ọgbọ́n tí mo àwọn máa dùn temperature are high tó ti wọ́ mò ń bọ̀ àgbẹ̀. Saheed Shittu lẹ́gbọ́ yìí o ẹgbọ́ nǹkan tí Tani Olohun sọ correction ni Tani Olohun make lórí ọ̀rọ̀ pé ìṣẹ̀ṣe òun ṣe fẹ́ẹ̀kì bóyá wọ́n lu ọ̀rọ̀ àṣẹ àbí wọn lu ọ̀rọ̀ àṣẹ ẹgbọ́ lẹ́nu Tani Olohun. ọlọ́dúnrún wa mahama wọ́n wá lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí abáyín dúpẹ́ fọlọ́hún abáyín dúpẹ́ fọlọ́hún abáyín dúpẹ́ fọlọ́hún kò kọ́ mọ̀ káwọn ọba kí wọ́n máa mọ lọ́hùn. ṣé ń gbọ́ bí bàbá yìí ṣe gbá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n pè wọ́n ní fake ara wọn tó cause problem kankan ní society nìyẹn by standard by normal behaviour bọ́ba ti sọ bá àwọn àṣẹ yẹ kí a máa kàwé bá àwọn àṣẹ tọ̀dọ̀ ọlọ́run àbí tiẹ̀. àbùkù ló jẹ́ fún àwọn kábíyèsí àbùkù ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. ọlọ́run àbí tiẹ̀ ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀sí bẹ́ẹ̀ ṣe tẹ̀pẹ̀ tó ẹ̀mí àtọ́lá ni ẹ̀ mọ̀ pé àti àmì àti àṣẹ nǹkan kan náà ni. pẹ̀lú gbogbo nǹkan tí Saheed Shittu ti sọ báyìí ìgbésẹ̀ wo ni àwọn bàbá yìí fẹ́ gbé nítorí ìyà ẹni lẹ́nu ló máa jẹ́ pé wọ́n tí call láti arrest Saheed Shittu bóyá nítorí pé ó wà ní òyìnbó ni àmọ́ àwọn bàbá yìí náà ní connection bóyá wọ́n máa fi Interpol gbé Saheed Shittu ni àbí báwo àbí ká pè ní power pass power lọ́rọ̀ eléyìí pé irú Tani Olohun ni wọ́n lè halẹ̀ mọ́ wípé bóyá kò sí nǹkan kan tó lè ṣe lórí ọ̀rọ̀ Saheed Shittu. bóyá tó bá jẹ́ wípé Tani Olohun náà wà nílùú òyìnbó ni kò sẹ́ni tí ó máa lè arrest ẹ̀ àbí bóyá wọn ò ní lè bully ẹ̀ báyẹn. kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Drop comments in. Thanks for watching.